ká ní ká kó ẹ̀bi fún, ṣé bàbá tí ó ní kí ọmọ ẹ̀ kí lọ mú ọkọ wálé ni, àbí ọmọ tí ó lọ wá ọkùnrin kan tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lásán tí ó pè fún bàbá rẹ̀ ní ọkọ àfẹ́sọ́nà rẹ̀, tàbí títí ọ̀rẹ́ èyí tó gbà láti lọ parọ́ ní ilé obìnrin pé òun ni ọkọ àfẹ́sọ́nà rẹ̀. Ta ni ká dá ní ẹ̀bi? Àbí ṣé ká ní ìfà ni Ṣùbòmí ń wá tí ó sì fẹ́ di nǹkan tí ó fẹ́ fà lápò ya, bí Yorùbá ṣe máa ń sọ pé ìfà ó máa ń fa ẹni lápò ya. Bóyá Ṣùbòmí tilẹ̀ rò pé òun máa fi ìyún jọba Ìgè ní nǹkan papọ̀ ni ó ṣe gbà, àbí kí ni ẹ̀yin rí sí eléyìí? Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èní ni Àṣẹ Òrìṣà. Múfì tí actor Ògbólúkẹ́ tí wọ́n produce tí ó dẹ̀ wà ní orí Ògbólúkẹ́ TV. Ẹ jẹ́ kí a lọ wò ó fún àwa tí a ti wo múfì náà, àti fún àwa tí a ti wò ó. Ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú múfì náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Àwa tí a dẹ̀ tí wò náà, ẹ jẹ́ kí a lọ wò ó, kí a lọ wo bí àwọn ènìyàn ṣe máa ń fẹ́ ba ayé ẹnìkan jẹ́ nítorí kí ayé titi wọn kí ó lè ní ìtumọ̀. Ká gbà pé ìyá Ṣùbòmí jẹ́ ènìyàn lásán ni. Ṣé Ìgè àti bàbá rẹ̀, ṣé wọn ò tí ní pa ọmọ rẹ̀ tó ń ṣe Ṣùbòmí? Ṣé wọn ò tí ní pa ní ìpa ìyà? Bó tilẹ̀ jẹ́ wípé actor Ògbólúkẹ́ wọn ò tí jẹ́ kó di mímọ̀ fún wa pé sinimá náà máa ní apá kejì. Àmọ́ ẹ subscribe sí orí YouTube channel wa kí a lè jẹ́ kí ẹ mọ̀ nígbàkúgbà tí òṣèré náà bá drop part 2 àbí tí wọ́n bá kéde pé sinimá náà fẹ́ ní apá kejì, kí a lè jẹ́ kí ẹ mọ̀. Ká ní àwọn ọmọ èèyàn o. Mo sì gbàládùra fún gbogbo àwa tí à ń wo fídíò yìí pé ọ̀rẹ́ bí ọ̀tá, ọ̀tá bí ọ̀rẹ́, Ọlọ́run á yà wá, á yà wọ́n ní àṣẹ Elédùmarè o. A ní bá ẹni tí ó kò bá wa, a ní bá rìn ní àṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ wo Àṣẹ Òrìṣà kí a tún lè fi kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ èyí tí a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bóyá èyí ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A sì gbàládùra pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹ ń lò láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà. A gbàládùra kọ́kọ́ nínú wọn, wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Ẹ jẹ́ kí a lọ wo Àṣẹ Òrìṣà ní orí Ògbólúkẹ́ TV ní orí YouTube. Sinimá náà kọ́ni lẹ́kọ̀ọ́ púpọ̀ púpọ̀, ó sì dùn dáradára. Mo recommend sinimá náà fún wa.